ẹ ti jó dídí èèyàn rí. bẹ́ẹ̀ ni bàbá. ẹni gbàrà tẹ́ ẹ bá kọ́kọ́ pààyàn ẹ ní brown lẹ̀dọ́ gbọ́dọ̀ rí. ọkàn ó gbọ́dọ̀ rí láàrin 2 hours. Someone cannot just come on radio, someone cannot just come on air and start dishing out rubbish to the public. jẹ́ mo yé èèyàn tẹ́ ẹ ti pa. èyí tí ó ṣàlàsán òrìṣà lásán gbà going to 78. irọ́ pátápátá ni ọ̀gbẹ́ni yẹn wá pa. mi ò rò yí pé adájọ́ kan lè fi ọ̀daràn kan lẹ̀ tí ó tó confess self confession wípé òun pa 78 èèyàn. adigunjalè tó pa èèyàn ẹyọ kan ṣoṣo lásán adájọ́ ń dá ẹ̀wọ̀n ikú fún. ẹ ti ṣẹ̀wọ̀n tó ẹ̀mẹ́rin rí. jù bẹ́ẹ̀ lọ ni o. jù bẹ́ẹ̀ lọ ẹ ṣẹ̀wọ̀n nìbàdàn. bẹ́ẹ̀ ni. ẹ ṣẹ̀wọ̀n níléṣà. bẹ́ẹ̀ ni. ẹ ṣẹ̀wọ̀n nífẹ̀. it is not enough láti kàn sọ pé ó ṣe ẹ̀wọ̀n lábẹ́kúta ó ṣe ẹ̀wọ̀n lẹ́kọ̀ọ́. iléeṣẹ́ ọlọ́pàá wo ló try ẹ̀. though Dr. Yinka Ayefele is not a broadcaster. tí wọ́n bá dẹ̀ jẹ́ broadcaster is not an investigative journalist. ó ní àwọn investigation kọ̀ọ̀kan tó yẹ kí àwọn náà ṣe gẹ́gẹ́ bí oníròyìn. orúkọ tèmi ni Alhaji Morufu Adegboyega tí gbogbo ọmọ sí Ọmọọdọ Àgbà arababa àròyìn fún gbogbo orílẹ̀ ìgboro bàbá fẹ́rẹ́ gbogbo ìlú Ẹ̀gbá. oníròyìn ni mí akọ̀ròyìn àti akàròyìn sí ni mí pẹ̀lú lórí awuyewuye tí ó ń jà ròyìn nílẹ̀ lórí social media tó ń lọ lọ́tún tí ó ń lọ lọ́sì nípa àlejò kan eléyìí tí Dr. Yinka Ayefele tí wọ́n gbé wá sí orí ètò kan tí wọ́n pè ní Ọpẹ́yẹmí lórí rédíò. ẹ ti jó dídí èèyàn rí. bẹ́ẹ̀ ni bàbá. ẹni gbàrà tẹ́ ẹ bá kọ́kọ́ pààyàn ẹ ní brown lẹ̀dọ́ gbọ́dọ̀ rí. ọkàn ó gbọ́dọ̀ rí láàrin 2 hours. sígbà tá a bá pa tán tí ọkàn yẹn wà nílẹ̀ lórí ẹran àbí èèyàn. ìrírí ayé tí ọ̀gbẹ́ni yìí sọ pé òun wá ṣàlàyé yìí irọ́ ńlá ayé ni èmi máa pè kì í ṣe ìrírí ayé. àwọn tí wọ́n kọ́ ẹ̀kọ́ nípa ìmọ̀ iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ tí a mọ̀ sí broadcasting àti àwọn oníròyìn ó ní àwọn nǹkan tí a gbọ́dọ̀ ṣàkíyèsí nínú àgbékalẹ̀ ìròyìn ká tó lè mọ̀ wípé ìròyìn yìí ó ṣe é gbàgbọ́ ká tó lè mọ̀ wípé ìròyìn yìí òdodo ni. kí ni àwọn kan yẹn? àwọn ni the 3 W's and age, when, where, who and how. gbogbo àwọn nǹkan yìí kò sí nínú àgbékalẹ̀ àlàyé tí onírọ̀ ayé yìí tí ó wá ṣe àlàyé ẹ̀ lórí ètò Dr. Yinka Ayefele. ǹjẹ́ mo yé èèyàn tẹ́ ẹ ti pa. èyí tí ó ṣàlàsán òrìṣà lásán gbà going to 78. èyí tó tọwọ́ tèmi gan jáde débi tá a ṣe tàwọn ọmọ mi lè sọ tán. Though Dr. Yinka Ayefele is a good musician, very good musician, a notable musician, but he is not a broadcaster. tí wọ́n bá dẹ̀ jẹ́ broadcaster, he is not an investigative journalist. For him to have brought the man on his program, ó ní àwọn investigation kọ̀ọ̀kan tó yẹ kí àwọn náà ṣe gẹ́gẹ́ bí oníròyìn. oṣù lẹ́ ń pààyàn. bẹ́ẹ̀ tẹ́ fi ń rúbọ fún òrìṣà. fún òrìṣà yẹn. àwọn wo lẹ wá ń pa. àwọn obìnrin náà máa lò fún ẹ̀jẹ̀ obìnrin ló máa ń béèrè. báwo lẹ ṣe wá ń rí wọn. ó láwọn ọmọ tí mo ní fún wọn tán máa gbé mọ́tò síta. so tán bá ti gbé mọ́tò síta wọ́n lè lọ gbé ọmọ ní club wọ́n lè gbé ọmọ lẹ́gbẹ̀ẹ́ títì. irọ́ pátápátá ni ọ̀gbẹ́ni yẹn wá pa. ọ̀gbẹ́ni yẹn ó ṣeé ṣe kó máa wá ọ̀nà àti jẹ tàbí ọ̀nà àti mu. tí ò bá sì wá jẹ́ bẹ́ẹ̀ àwọn nǹkan tí mo fẹ́ ṣàlàyé yìí ó gbọ́dọ̀ farahàn nínú ọ̀rọ̀ tí arákùnrin yìí sọ. tí ẹ bá fẹ́ ká gba nǹkan tí arákùnrin yìí sọ gbọ́, àkọ́kọ́ ni wípé ọdún wo ni wọ́n kọ́kọ́ mú, iléeṣẹ́ ọlọ́pàá wo ló mú, ẹ̀sùn wo ni wọ́n fi kàn. ẹ ti ṣẹ̀wọ̀n tó ẹ̀mẹ́rin rí. jù bẹ́ẹ̀ lọ ni o. jù bẹ́ẹ̀ lọ ẹ ṣẹ̀wọ̀n nìbàdàn. bẹ́ẹ̀ ni. ẹ ṣẹ̀wọ̀n níléṣà. bẹ́ẹ̀ ni. ẹ ṣẹ̀wọ̀n nífẹ̀. bẹ́ẹ̀ ni. ẹ ṣẹ̀wọ̀n ní kirikiri ní Èkó. it is not enough láti kàn sọ pé ó ṣe ẹ̀wọ̀n lábẹ́kúta ó ṣe ẹ̀wọ̀n lẹ́kọ̀ọ́ ó ṣe ẹ̀wọ̀n níbí báyìí. iléeṣẹ́ ọlọ́pàá wo ló try ẹ̀ because it's a criminal case. anybody ló sọ pé òun ṣẹ̀wọ̀n níbì kan. ṣé tá a bá fojú yín hàn lórí Facebook ńkọ́ àbẹ́ẹ̀fẹ́. mo lè sọ pé àsìkò ẹ̀ sì ń bọ̀. ọ̀rọ̀ olùkọ́ ní kí Dr. Yinka Ayefele gbé ojú ẹnìyẹn jáde torí ayé ti dáyé social media ni. tó bá yẹ pé lórí rédíò ni a ò lè rí ọ̀gbẹ́ni yẹn, ṣùgbọ́n torí ayé ti di ayé social media nígbà tí olóògbé Kọ́lá Aláwìyí máa ń sọ̀rọ̀ eré ayé a máa ń gbọ́ náà ni. ṣùgbọ́n àwọn credibilities àwọn nǹkan tí ò ní pa wuyewuye tó rọ̀ mọ́ ló jẹ́ ká gbàgbọ́, ṣùgbọ́n irọ́ ńlá ayé lè wá sọ yìí kì í ṣe rere ayé. nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ ló dùn jù lára èèyàn tẹ́ ẹ jẹ́ ńkọ́. iṣẹ́ agbára náà ni àwọn nǹkan tó wà lára mi mò ń lò fún. èwo lẹ ló dùn jù. ahọ́n àkọ́kọ́ ni ahọ́n.
ẹlẹ́ẹ̀kejì òun ni àtẹ́lẹwọ́, ẹlẹ́ẹ̀kẹta ni àtẹ́lẹsẹ̀. mo sì ń sọ mi ò rò yí pé adájọ́ kan lè fi ọ̀daràn kan lẹ̀ tí ó tó confess self confession wípé òun pa 78 èèyàn. ìyẹn túmọ̀ sí wípé tí wọ́n bá tẹ̀ gbé lọ sílé ẹjọ́ ó lè má jẹ́ ẹ̀sùn ìpànìyàn ni wọ́n fi kàn án, kó wá máa bu atarodo iyọ̀ epo kó máa fi tún ọ̀rọ̀ ara ẹ̀ ṣe. ǹjẹ́ mo yé èèyàn tẹ́ ẹ ti pa. èyí tí ó òrìṣà lásán gbà going to 78. ẹni tó pa èèyàn ẹyọ kan ṣoṣo lásán, adigunjalè tó pa èèyàn ẹyọ kan ṣoṣo lásán, adájọ́ ń dá ẹ̀wọ̀n ikú fún tàbí kọ́ńdíkọ́nà hangẹ̀ tàbí life imprisonment. now báwo ilé ẹjọ́ wo ni wọ́n ti dá ẹjọ́ ẹ̀ tó dẹ̀ confess self confession wípé òun pa èèyàn 78, ẹ̀rí pé irọ́ ló wà ń bẹ̀ tí ò bá fẹ́ kárí ojú òun tàbí nǹkan kan. now àwọn ọgbà ẹ̀wọ̀n tó lóun ti ṣe ẹ̀wọ̀n, we want to go and cross check, we want to go and verify. Someone cannot just come on radio, someone cannot just come on air and start dishing out rubbish to the public. ẹ ti lọ sí ẹ̀wọ̀n, ẹ ti dé, ẹ ní kéèsì kankan lẹ̀. bẹ́ẹ̀ni. ẹ ní kéèsì kankan báyìí. mi ní ẹjọ́ kankan. ìgbà ìmọ̀ lọ́lọ́run sì ti fojú fò dá. bẹ́ẹ̀ni. nígbà tí ẹ ti wá tún ẹ ti ń kọ́ṣẹ́ wòlíì báyìí. bẹ́ẹ̀ni. Alàgbà Williams tó jẹ́ pé àwọn náà ti sọ pé fún ìgbà kan àwọn ti pa ọ̀pọ̀ àìmọye èèyàn, lónìí wọ́n ti di òjíṣẹ́ Ọlọ́run. Gbogbo wa la mọ ibi tí wọ́n ti sáà, gbogbo wa la mọ ibi tí wọ́n ti ṣe ẹ̀wọ̀n. èyí náà ló fà á lójú fi jẹ́ pé ńgbà tí wọ́n jáde kò sẹ́ni tó dà wọ́n láàmú mọ́ tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ìhèrè. eléyìí onírọ̀ ayé ni ó ń wá nǹkan tó máa jẹ. ẹ̀rí pé lẹ́yìn òrẹ́yìn ó máa lóun lòun àpíà lórí program yẹn, wọ́n á máa dáwó fún òun náà ti di oníṣọ́ọ̀ṣì. irọ́ ni ọ̀gbẹ́ni yẹn pa. mo challenge ẹ̀ kó jáde padà kó sọ ọgbà ẹ̀wọ̀n tó ti sáà a fẹ́ lọ investigate. kí ni orúkọ iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n mú lọ, ta ni IPO ẹ̀. oṣooṣù lẹ́ ń pààyàn. bẹ́ẹ̀ni. tẹ́ fi ń rúbọ fún òrìṣà. yẹn. nílẹ̀ Yorùbá èmi ò mọ òrìṣà tí wọ́n ń fi ènìyàn bọ o. Ògún lákayé wọ́n ń fi ajá bọ Ògún lákayé. Ifá ó ń gba adìyẹ ńgbà míì, ó ń gba ẹlẹ́dẹ̀. Ṣàngó ó ń gba adìyẹ. èmi ò mọ òrìṣà. Dr. Ayefele wá sọ pé arákùnrin yìí ó ń fi òrìṣà yẹn hàn àwọn. mo lè kó aṣọ sílẹ̀, mo lè hun òrìṣà bó bá ṣe wù mí. mo lè kọ́ igi kan kí n fi aṣọ oríṣiríṣi sí, kí n gbé bèbí ojú bèbí sí, kí n ta epo sí, kí n pè ní òrìṣà. kí ni orúkọ òrìṣà náà? níbo ló ti gba òrìṣà yẹn? níbo ni òrìṣà yẹn wà? ọmọ ìlú wo ni ẹni yẹn? kí ni orúkọ agboolé wọn ní ìlú ẹ̀? orúkọ wo ló ń jẹ́? àwọn nǹkan tá a gbọ́dọ̀ béèrè rèé. ṣùgbọ́n tí ẹnìkan bá ń ṣọ́pá wípé ta ló kù nílé, àwọn tó kù nílé wọn á jáde o. ó yẹ kí ìjọba àpapọ̀ kí wọ́n gbé ìgbésẹ̀, àwọn ọlọ́pàá wa, àwọn DSS kí wọ́n gbé ìgbésẹ̀ láti rí i pé wọ́n wádìí eléyìí dé ọ̀rẹ́ kìnìún. torí wípé tí wọn ò bá ṣe bẹ́ẹ̀ ẹ rí pẹ́lú mi àtúnjáde lọ́la á lóun tó pa èèyàn 20. ẹ̀mí èèyàn là ń sọ, kì í ṣe kó sọ pé òun pa adìyẹ, kì í ṣe kó sọ pé òun pa àgbo. bẹ́ẹ̀ ni ìyá kan, bàbá kan, ọkọ àwọn kan làwọn tó pa, ìyàwó àwọn kan ní àwọn tí ó kàn. àwọn allegation yẹn they are just too weighty to be waved aside because anything that must go on radio it has to be substantiated. ó a gbọ́dọ̀ lè substantiate yẹ with facts. eléyìí ò ní fact kankan nínú. when, where, who and how. the 3 W's and H is missing, they are missing nínú nǹkan tí arákùnrin sọ. ẹ mọ iye èèyàn tẹ́ ẹ ti pa. 78. èyí tó tọwọ́ tèmi gan jáde dèbìtà sí tàwọn ọmọ mi lè sọ tán. ìṣẹ̀wọ̀n tó ẹ̀ mẹ́rin rí. jù bẹ́ẹ̀ lọ ni o. jù bẹ́ẹ̀ lọ. a gbọ́dọ̀ jọ bojú wo eléyìí. ṣé èyí tó ń parọ́ pé ó lè pààyàn lóòótọ́ kó wá máa fi ilé ẹjọ́ bojú? ilé ẹjọ́ wo? tó bá jẹ́ judiciary ti ìpínlẹ̀ Ògùn, court wo? ṣé court 1 ló sentence ẹ ni? ṣé court 2 ló sentence ẹ ni? ṣé court 3 ló sentence ẹ ni? tó bá jẹ́ judiciary Ìbàdàn, court wo yíyàwó? àti wípé ọdún mélòó ni wọ́n ń dá fún ẹ̀ṣẹ̀ kankan. ẹ ṣẹ̀wọ̀n ní Ìbàdàn. bẹ́ẹ̀ni. ẹ ṣẹ̀wọ̀n ní Iléṣà. bẹ́ẹ̀ni. ẹ ṣẹ̀wọ̀n ní Ifẹ̀. bẹ́ẹ̀ni. ẹ ṣẹ̀wọ̀n ní Kirikiri ní Èkó. ẹ ló ti ṣẹ̀wọ̀n ní Èkó àbí adájọ́ dájọ́ fún lórí ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀. yíyàwó ni wọ́n dá ẹjọ́ àkọ́kọ́ fún. nígbà tó jáde lẹ́lẹ́kejì ṣé ó tún lọ pààyàn ni? kí ni ẹ̀ṣẹ̀ tó gbé lọ sí ẹ̀wọ̀n ní ẹlẹ́ẹ̀kejì? òkè nígbà tó jáde ní ẹlẹ́ẹ̀kejì ẹ̀ṣẹ̀ wo ló tún ṣẹ̀ tó gbé lọ lẹ́lẹ́ẹ̀kẹta? nígbà tó jáde lẹ́lẹ́ẹ̀kẹta tó tún lọ sí ẹ̀wọ̀n lẹ́lẹ́ẹ̀kẹrin ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀ kó tó tún lọ sí ẹ̀wọ̀n ní ẹlẹ́ẹ̀kẹrin? ilé ẹjọ́ wo ló dá ẹjọ́ fún? mo fẹ́ sọ pé kì í ṣe ìrírí ayé, irọ́ ńlá ayé ni ẹni tí Dr. Yinka Ayefele tí wọ́n gbé wá. ẹni méjì ní iṣẹ́, ìmíì wà tó jẹ́ pé ẹ̀ẹ́gbẹ̀mí là, ìmíì wà tó jẹ́ pé ẹ̀ẹ́ mú balẹ̀. mo dẹ̀ wá rọ Dr. Yinka Ayefele àwọn nǹkan tí wọ́n bá máa gbé wá káwọn gan go the extra mile láti investigate on his own, although he is not an investigative journalist
bó ti yẹ pé olóògbé Akọ́láwọlé Ọláwìyí tí wọ́n bá iṣẹ́ investigative journalist ni wọ́n kò dẹ̀ sí ìrírí ayé kan tí olóògbé Kọ́lá Ọláwìyí sọ tí wọn ò ní fi ẹ̀rí gbé eléyìí tí a gbọ́ yìí irọ́ láyé ni o. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ní fọkànbalẹ̀ wà.